أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبه نستعين رب زدني علما. واذكر في الكتاب إدريس. ẹ dákun pẹ̀lú yọ̀ǹda àwọn bàbá gbogbo ẹni ọlọ́run bá bùn lọ́wọ́ méjèèjì kọ́ tẹ́ ẹ. إنه كان صديقا نبيا. kìí ṣe túláàsì gbogbo ẹni fẹ́ jèrè ọmọ bíi eléyìí kó náà tẹ́wọ́. ورفعناه مكانا عليا. kí ni mú ní jèrè ọmọ ọgbọ̀n lónìí. ورفعناه مكانا عليا. bí n bá ń dà fún yàn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ títí ẹ̀ ọ̀bá tí dàbí tiẹ̀ ọgbọ̀n lónìí. àbá mi olówó mo ti gbọ́ yín dìde. أولئك الذين أنعم الله عليهم من النبيين. ilé àfáà mi mọ wà ń gbọ́dọ̀ sápọ̀ púpọ̀ sọ ti káwọ́ rẹ kò ní. من ذرية آدم. májẹ̀mú àdúrà yìí tá ìṣe tán tọ́ ọba ti káwọ́ kò wọ́n gbé tiẹ̀ fẹ́ lomi o. وممن حملنا مع نوح. ẹni tí ń jẹun lọ́wọ́ máa fọwọ́ kan jẹun kọ́ máa fọwọ́ kejì tẹ́wọ́. ومن ذرية إبراهيم وإسرائيل. bọ́wọ́ méjèèjì lọ́ba sì fi ń jẹun ọ̀yà fọkàn tẹ́ ọkàn rẹ síbí. وممن هدينا واجتبينا. àmọ́ kú oríire òní o. إذا تتلى عليهم آيات الرحمن. mo dúpẹ́ pé Ọlọ́run kà mí kú mọ́ bí. خروا سجدا وبكيا. ọ̀rọ̀ wa alibarika tó tẹ̀ ń sọ pé bisimilahi rahman rahim. بسم الله الرحمن الرحيم. alhamdulilahi rabbil alamin. الحمد لله رب العالمين. وانا ما كاين سما. kẹ́yìn sí ọ̀dà ẹ̀jẹ̀ ọ̀dà yìí mọ̀ yìí lọ yìí bọ̀. الحمد لله رب العالمين. arrahman rahim wíbẹ̀. الرحمن الرحيم. maliki yawmiddin. مالك يوم الدين. ibi akẹ́fàtì àdéhùn ibi tawhidu wà nù. gbogbo àwọn bá fẹ́ tú tawhidu fún ọ tí ó bá kẹ́fàtì fún ọ kọ́ mọ́ tawhidu. الله. tawhidu uluhiyya. tawhidu ubudiyya. tawhidu asma'i wa sifat. mẹ́tẹ̀ẹ̀ta pé sínú fatiha. الله. àfi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́hùn ọwọ́ tá a tẹ́ ìmọ̀jà ká ló fi fọ́ ọlọ́hùn. آمين. gbogbo ẹni tí ń banú jẹ́ wọ́n láàyè tá a wà yìí ọlọ́run kó sọ ọ́ di ìdùnnú fún wa. آمين. àfẹni tí ó bá ráàyè sáámi fún rẹ̀. إلهي عبدك العاصي أتاك. báyìí la ṣe àfàwà Yunus. أكرمكم الله. olúwa báwa kádì sáwọn sẹ́yìnì. آمين. olúwa báwa sọ bàbá àlìfà ilé aládìsá kò má dahoro. ọlọ́run bá wa kàdí sọ́ọ̀sẹ̀ni. ọlọ́run bá wa sọ bàbá khalifa ilé aládìsá kò má dahoro. ètò ṣe bí nǹkan tẹ́lẹ̀ ló ṣe mọ́ fẹ́ kọ́ eléyìí ṣẹ̀ṣẹ̀ wọlé dé ní. olúwa bá mi kádì sọ́ọ̀sẹ̀ni. ọlọ́run bá mi sọ àlàbí àlìfà ilé àfà mi kó má dahoro. ọlọ́run bá wa kàdí sọ́ọ̀sẹ̀ni. ọlọ́run bá wa sọ bàbá khalifa ilé aládìsá kó má dahoro. olúwa bá mi kádì sọ́ọ̀sẹ̀ni. sọ́ọ̀sẹ̀ni.
àmì o. ọlọ́run bá wa sọ bàbá Khalifa ilé àfa wa kó má dahoro. ẹlẹ́hà bàbá ọyọ̀dún sí mi ó ní kí n tẹra máa rin dáadáa. olúwa bá wa sọ bàbá Khalifa ilé aládìsá kó má dahoro. ọlọ́run bá wa kàdí sọ́ọ̀sẹ̀ bàbá mi olówó ẹ̀ máa wọlé. ọlọ́run bá wa sọ àlá bàbá Khalifa ilé aládìsá kó má dahoro. olúwa bá wa kàdí sọ́ọ̀sẹ̀ ní abẹ́sí. ọlọ́run bá wa sọ àlá bí Khalifa ilé aládìsá kó má dahoro. ọlọ́run bá wa kàdí sọ́ọ̀sẹ̀ ní ọlọ́run bá wa sọ bàbá Khalifa ilé aládìsá kó má dahoro. ilé aládìsá kó má dahoro. ilé aládìsá kó má dahoro. olúwa bá wa kàdísà Hùsẹ́ìnì. ilé aládìsá kó má dahoro. ọlọ́run bá wa sọ́lá bí Khalifa. ilé aládìsá kó má dahoro. bámi sọ bàbá Khalifa ilé aládìsá kó má dahoro. inna atayna qul huwallah. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانهار إن شانئك هو الأبتر. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين. gbogbo ẹ tí ẹ náwó kílí àfa mi ma dahoro. الله ẹ tún náwó kọlọmbànkẹ́ àfa wa àgbà. afa anabi bẹ́ẹ̀ lọ́wọ́ ọlọ́mọdé wọ́n tán lọ́wọ́ yín. آمين. bẹ́ẹ̀ látẹ̀lé baba wa búlàlà. أدام الله حياته بولالا. ẹ ní ra padà sí ibú. آمين. ọlá bá mi kéwì yẹ mi. آمين. ọlá la ilaha illallah. آمين. bàbá wo olówó. إيه. mo sọ̀rọ̀ kan gbà mo dọ́dọ̀ mo ní bàbá mo ti rí yín pẹ́ wọ́n ní ojoojúmọ́ làwọn rí mi. الله pé kò sígbà táwọn èèyàn tẹ̀lé lẹ́kítọ̀ mi lórí íńtánẹ́ẹ̀tì. bàbá níjẹta tá a mọ̀ yín ẹ̀dùn rí báyìí. الله lẹ́ni náà lẹ́tún bá gbà mú ìgbéri ayé ẹ̀ máa bá gbà mú ni. آمين. àwọn èèyàn ọ̀rá yìí kan ṣe àmínà fún yín dáadáa. آمين يا الله. inna atayna. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانهر إن شانئك هو الأبتر آمين. ọlọ́run wọlé àǹtí mo wí lọ́wọ́ yìí àfàwà al-Mubarak. أدام الله حياته أعلم علم اليوم mo fi bàbá àgbà kéwì yẹmi mo fi gbé yín dànró. والأمس قبله ọlọ́run o. ولكنني عن علم ما في غد عمي. ogun wa rèé. لا خير في العلم ìmọ̀lẹ̀ ilé tiwa rèé. والفضل والغنى ọlọ́run dákun abẹ́ ọ̀. وصاحبه عند الكمال يموت. kò ní jẹ́ ti yín láéláé. وصاحبه عند الكمال يموت. ọlọ́run dá wa wọ ọlọ́run já paasi. آمين. ẹ̀gbọ́n tí mo wí al-Mubarak kẹtẹ́ wọ yín. ọlọ́run dá wa wọ ọlọ́run já paasi. kábíyèsí ọlọ́run ó ti pẹ́ tẹ̀mí tí mo kì í bẹ́ẹ̀. Allah. máa lọ́ba tí 1 2 3 ọ̀jọ́ra wọn lọ́dọ̀ tiẹ̀. ọlọ́run ọmọ 1 2 3 ṣẹbẹ́ yìí lẹ́yìn mọ̀ pé lẹ́yìn 1 ọkàn 2 ẹni lẹ́yìn 2 ọkàn 3 ẹni lẹ́yìn 3 ọkàn 4 lọ́dọ̀ záàtì ọ̀la ntọ́ba wù ní òmù yóò fo 1 ó lè fo 2 ó lè fo 3 Allah. yóò sì lọ lè mú 10 bọ́ba lọ lè mú 10 bẹ́ẹ̀. يرزق من يشاء بلا حساب. ìsàdánwò fáwọn tá a kú bẹ́ẹ̀ ni. ويرزق من يشاء بلا حساب. ìsì ń sàdánwò fẹ́ni tó mú. ويحرم ما يشاء كما يشاء. àdánwò tàwa
bóyá ajá ṣáájú ẹ̀ àbá ajá búrò lẹ́yìn ẹ̀. èyí wà jẹ́nu méjèèjì. ọlọ́run wá náwó mú àdáwò tiwa ni pé sọ́ọ́ bínú ni. bọ́ ọ bá bínú kò lè yí kádàrá ọlọ́run padà o. kò ní tọ́lọ́run ó ṣe ó mọ̀ ṣe. ويرزق من يشاء بلا حساب. bínúbínú kò lè bínú kó ní kóòrùn ọmọ ràn. ويحرم ما يشاء كما يشاء. àdáwọ̀ àwa tààrọ̀ kiri kánú ni igi tọ́lọ́run lọ́nu ẹ bomi sí yóò yè bẹ́ẹ̀ bomi sí yóò yè parí iṣẹ́ ni látọ̀dọ̀ ọlọ́run. إذا ابتخرت káì èyí tó kọ́kọ́ wí náà ni ọmọ wí. يرزق ما يشاء بلا حساب. igi tọ́lọ́run bá lọ àfi kẹ́ ẹni tó bá wá gbà fún pèsè ń tọ́ ṣe rèé. يرزق ما يشاء بلا حساب. ọlọ́run ní àwa tara tiẹ̀ náà tàn mọ́lẹ̀ fún wọn náà. ويحرم ما يشاء كما يشاء. anabi musa aleyhi salatu wa salam. عليه الصلاة والسلام. haruna làgbà. ọgbọ́n tó ní haruna أخي òun làgbà. àmọ́ kò sínú ọkọ̀ sókò rẹ̀ nínú àwọn anabi ọlọ́run. الله. haruna ò sínú àwọn anabi ọlọ́run nípìnlẹ̀ ọlá akọgbà fún musa ọtá sínú musa ọlọ́run ní sírìtà nàbí yàn mọ̀sọ̀wọ́n náà dà nàbí. الله يرزق من يشاء بلا حساب. kódà gan iṣẹ́ tí musa ò rí parí ìwọ lọ́ọ́ parí ẹ̀. ويرزق من يشاء بلا حساب. bí ọba sì rí bẹ́ẹ̀ tíra wo ni wọ́n sọ̀kalẹ̀ fún haruna. ẹ ké fún wa. tíra wo ni wọ́n fún haruna sọ́ka gbọ́. musa ò sì ríṣẹ́ parí kò rí jọ israẹli kó délẹ̀ lérí Allah. ojú ọ̀nà ló kú sí. ọlọ́run ní mo máa ma ṣe bẹ́ẹ̀ pé musa ìwọ kú ọ̀nà kí n lè dé haruna ní adé kí ni adé gbígbà fọlọ́hún. ويرزق من يشاء بلا حساب. la ilaha illallah ẹ̀dá kò yá yìí. ويحرم ما يشاء كما يشاء. ìyàwó ọlọ́jọ́ bí ẹ̀yin dà. ويحرم ما يشاء كما يشاء. àwọn tí wọn ò gbà ń jọ náà nígbà tọ́lọ́wọ́n bá gbé sẹ́dẹ́fà nàbí wa muhammad. صلى الله عليه a'udhu وسلم. billahi minash shaitani rajim bisimilahi lọ́dún alukur'anu fún mi. أعوذ بالله من الشيطان الرجيم. alimubarak ẹ jókòó lẹ̀. بسم الله الرحمن الرحيم. n tó dùn ọlọ́run tó kéèyàn má gbà fún tọ́lọ́run bá sí o kò sí. àwọn tí wọ́n fà á ké kọ́rí lérí pé kí ló dé tó jẹ́ pé muhammad lọ́lọ́run gbé rìsáàlà fún. صلى الله عليه وسلم. torí ìran ìjà nábì ọlọ́run tí ń bọ̀ wá ìdílé kan ni látẹ̀rí ádámà tẹ̀ẹ̀dẹ̀rí isa fámìlì kan náà ni wọ́n. عليهم الصلاة والسلام. òyìnbó sì ni wọ́n kò sí lárúbáwá nù wọn. báyìí kẹ́wìí yá mi. أدام الله حياته. àrọ́mọdọ́mọ ní ń bíra wọn àrọ́mọdọ́mọ ní ń bíra wọn. kọ́dà àwọn ànábì ọlọ́run méjì tí wọ́n pàdé tán jọ lògbà pọ̀ musa àti shuaibu ńgbà wọn kìtàn kanra wọn fámìlì ni wọn. أعوذ بالله من الشيطان الرجيم. ńgbà wa dẹrí muhammad. صلى الله عليه ayé وسلم. sì yóò bá ànábì mọ́. بسم الله الرحمن الرحيم. ọlọ́run ni mo yí padà. وبه نستعين رب زدني ńgbà ọlọ́run علما. wá yí padà ẹ̀gbọ́n táwọn kan wá wí fọlọ́run wọ́n wá ní ìwọ ọlọ́run kí ló dé tó ṣe bẹ́ẹ̀. وقالوا لولا نزل هذا السحر
وقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم. قالوا لولا نزل هذا القرآن على رجل. ọ̀rọ̀ tí ń sọ lọ́wọ́ yìí ọ̀rọ̀ tó gbé gbèsè ayé lọ́wọ́ ni. ìtì ń ba ọ̀pọ̀lọpọ̀ ayé jẹ́ ni mo fẹ́ tú jáde yìí. bàbá. وقالوا لولا نزل هذا. ọlọ́jà rí i pé ọ̀rọ̀ tí ń sọ lọ́wọ́ yìí ọ̀rọ̀ tó fa kò sẹ́ni tí ò sínú ran rẹ̀. قرآن على رجل. ayé ẹlòmíì kò ti dáa fún tipẹ́ àìfi nǹkan síbi ọlọ́run fi sí ni òjò tètè dáa fún. وقالوا. nígbà tíra kur'anu sọ̀kalẹ̀ wọ́n rí karama àti mòjísà kur'anu wọ́n wá dáhùn pé قالوا لولا نزل هذا القرآن على رجل. wọ́n lè wọ ọlọ́run ibi ìkọlọ̀ ọba jù sí oko níbí náà. Al-Mubarak ó sì lè jẹ́lẹ̀ yìí kò yẹ kó jẹ́lẹ̀ yìí náà ìwọ tó máa bọ́ lọ́wọ́ bá pín ìyá magi ìyá ọlọ́sẹ̀. وقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم. kí ló jẹ́ ṣètánì ó ṣe rí ibú ṣé kò kírun ni iṣẹ́ kí lọ́lọ́run náà ṣètánì tí ò jẹ́ ṣé bí kò gbà fádámọ̀ ló bí ọlọ́run nínú tẹríba fádámọ̀ ọlọ́run ò ṣe bẹ́ẹ̀ ọlọ́run ni mo yọ ọ́ níṣẹ́ mo lé ọ jáde mo kọ́ láyé mo tún kọ́ ọlọ́run kọ́dà ẹni bá bọ́ ọ ṣe pọ̀ mọ́ kọ́ kọ́dà bẹ́ẹ̀ yẹn bá kí ọ púpọ̀ ṣètánì yín sì kọ́. Allah. Al-Mubarak. Adama Allah hayatahu. ẹ fẹ́ rí jimi pẹ̀lú tí wọ́n wí. ilé àfáà mi mọ̀ wá ilé bàbá mi mọ̀ wá ọmọdé lẹ jẹ́ láàrin wa olúwa wa dé yín ládé ìjàgbàlagbà àwa gbà o. tanyanya. وقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم. wọ́n bí ọlọ́run wọ́n ní kí ló dé tó fi jẹ́ sí pé kùránì yẹn ó ṣe lè gbé fún arákùnrin yìí nìkan ó yẹ kó o gbé fún àwọn tán jọmọ ìlú ńlá àwọn gbajúmọ̀ àwọn ìdílé kan bẹ tí wọ́n gbajúmọ̀ jù ìdílé ànábì lọ ní Mẹ́kà. sallallahu alayhi wa sallam. nínú àwọn tí wọ́n wà nípò tó tóbi nínú Àbí Sùfìyánù wà kó tó gba ìsìlámù kò sẹ́ni ó tó Mẹ́kà. ahum. bọ́ rárá má sùn wọ́n wá ń káràn sọ́lọ́n pé àwọn àkápọ̀ nù ìlú yìí àwọn àkápọ̀ nù ayé tó yẹ ká wà nípò tó fẹ́ fi Muhammad sí. sallallahu alayhi wa sallam. ẹnu béèrè tán béèrè nu kẹ́lẹ́ wá mọ̀ pé ọ̀rọ̀ yẹn máa ń dùn Ọlọ́run kẹ́lẹ́ mọ̀ pé kíní yẹn máa bà Ọlọ́run nínú jẹ́ sí ẹ̀dá kẹ́dá má gbà fún tọ́lọ̀ ń bá ṣe ẹ wá gbọ́ èsì tọ́lọ̀ fún wọn. ahum. Ọlọ́run ní sẹ́yìn. yaqsimuna rahmati rabbika. Ọlọ́run ní sẹ́yìn lẹ́yìn máa bá mi pín ni. ahum yuqsimuna rahmata rabbik. abẹ́yìn ni mo yàn lé lọ́wọ́ kẹ́ ẹ máa bá ń pín ẹ̀yin lẹ́mọ ẹni tó yẹ kí n fún sẹ́yìn lẹ́mọ ẹni tó yẹ kí n fún. ahum yaqsimuna rahmata rabbika. mo fẹ́ lomi torí káyé rẹ lè bàjẹ́ ni kẹsẹ́ pé kò lè dá fún. ahum yaqsimuna rahmata rabbik. àdáwọ̀ mi tó dẹnu kọ́dà ẹni mo fún náà àgbà kò ní fún. ونبلوكم بالشر والخير فتنة فتنة وإلينا ترجعون. gbogbo ìdílé yín gbogbo bí àwọn ògo bá wà nù lé yín ẹ̀kọ́ náà máa kọ́ mọ́ kú o.
أهم يقسمون رحمة ربك ọlọ́run ọmọ ìyálé kò sí mọ́mọ́ ìyàwó. نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ọlọ́run sì mọ́mọ́ ẹ̀gbọ́n kan mọ́mọ́ àbúrò. ورفعنا بعضهم فوق بعض درجات. ẹ wo bàbá mi àlífà ẹ wo èsì tí sáàtì ń fún wọn ó ní ahum yaksimuna rahmati rabbika ẹ̀yin lẹ́ẹ̀pin ni ọlọ́run bẹ́ẹ̀ bá jẹ́ oyè yìí نحن قسمنا èmi ọlọ́run ni wọ́n pin نحن قسمنا بينهم èmi ni wọ́n pin láàrin yìí. معيشتهم في الحياة الدنيا. ẹnkálukú ó ti jẹ́ láyé èmi ọlọ́run ni wọ́n pin àgbákò nífẹ̀ẹ́ ni a pin fún àdánwò nífẹ̀ẹ́ ni tá a bá ì tí ì fún. نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا. tọ́ba yẹ pé wọ́n bá ń tò ní nọ́mbà sọ́tì kàn wá ni ọdún wo la wá délé kéwú ná ọdún wo la bẹ̀rẹ̀ kéwú sọ́tì kàn mí ni pé ká ẹni ká máa tó ń wá ń tún tiri pé tọ́ba yẹ pé kéwú wọn bá fi tò sẹ́ńtì ń lò lọ́wọ́ yìí ti kàn mí àbí bá a ṣe dé síra wa. àbí ká ní ká tó bá a ṣe dé síra wa nọ́mbà ìyẹn wà bí nọ́mbà 300 ni. نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا. ọlọ́lẹ́mi lèmi pin bẹ́ẹ̀ ti jẹ bẹ́ẹ̀ ti mu mo mọ bí ṣe pin mo bù fẹ́ lomi rẹ̀gẹ̀dẹ̀ mo sì bù fẹ́ lomi kínkínní ẹni mo bù fún rẹ̀gẹ̀dẹ̀ àgbákò ni ẹni mo gbé fún kínkínní àdánwò ni. ẹ̀yin méjì ọjọ́ máa fọwọ́ múri pé kọ́lọ̀ ń jẹ tani kíyàn kí. àfi kíkí lẹ̀ lásìkò yìí. نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا. ẹni mọ ni bàbá ń ké kura lọ wọn ìkẹ́ni kankan mọ ọlọ́run ní sọ̀rọ̀. ورفعنا بعضهم فوق بعض درجات. ọlọ́ni máa dẹ̀ gbé yín kura yín rọ̀fà náà bá dòkun fọkàn bá dín dáradà yín máa jura yín lọ. èpè ní pé ẹ sọ pé kọ́lọ̀ ń rọ̀ àdọ́gba sáwọ́ àdàbà kan náà ni ṣé ká wá dolo sí bíi tiẹ̀ ni. kò yé mi tó. nígbà ní kọ́lọ̀ ń rọ̀ àdọ́gba yóò ṣe wá rọ̀ àdọ́gba ká padà sẹ́yìn kọ́ inú rẹ̀ ọ̀dànù. ọ̀dà léèyàn. رفعنا بعضهم فوق بعض درجات. ọlọ́ni máa fún yín ní kò jura yín lọ ẹ lè jọ kéwú bákan náà ẹ lè jọ kọ́ṣẹ́ bákan náà ẹ lè jọ gbélé kan náà wọ́n lè jọ bí yín jọ kan náà ìbejì tán jọ bí yín pọ̀ rafa'na fawqa ba'dikum fawqa ba'din darajat afẹ́nìkan nípò jẹ́ nìkan lọ ẹnìkan gbọ́dọ̀ ju ẹnìkan lọ ni bí ọba sẹ́ni ó jura wọn lọ àní ṣe exam bá a bá ṣe exam kò ní sẹ́ni tí ó pass tẹ́ ọba wá sẹ́ni tó pass kò sẹ́ni tí ó lọ wájú. رفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا. kí wàá lẹ̀ sáàmù náà tọ́lọ́hún ṣe fún wa ṣé kí n sọ ni àbí n filẹ̀. akramakumullah. ọlọ́run nílì ké láta asaw alama fatakun wàlá tafurahu bima atakum. ọlọ́run lẹ́gzámù tí mo fẹ́ ṣe fún yín náà nù. láta asaw alama fatakun má jẹ́ inú ẹ ó bàjẹ́ pé n tí ì fún ẹ. àdánwò tiẹ̀ ní ẹ tó o bá ì tí ì ní má jẹ́ inú ẹ ó bàjẹ́. débi kọ́ wàá ro kan pẹ́ni tí ń bẹ lókè kọ́ jábọ́ tọ́ bá jábọ́ wọn ò ní gbé ọ síbẹ̀ tiẹ̀ ó sì bàjẹ́ pẹ̀lú ẹ. Allah. bọ́ ọba ti pògó lé yín tọ́ ọba ilé pa àwọn òní mú tilé wa wá fi ṣe tilé yín ọba yé ìdílé kan jẹ́nu tiẹ̀ náà bàjẹ́ papọ̀. ògo tọ́ ti wúnú ràn yín tètè kó ná mọ́ tètè wọlé àdúrà ti pé mọ̀mọ̀ jọ jábọ̀ mọ̀mọ̀ jọ ṣubú mọ̀mọ̀ jọ yẹ̀gẹ̀rẹ̀ wọ́n èé mú tilé ẹlòmíì wá fi ṣe tẹnìkan olówó ní bẹ́ẹ̀ ràn wọ́n nísìnyí wọ́n lé gbé wá náà ti wá bí tí ń wù mí bí kí bàbá olówó jẹ̀ràn mí nísìnyí ọ̀ bí apàdé ni. لكي لا تعسوا على ما فاتكم. ọlọ́ni mi ṣàdánwò fún yín nípa ẹni tí ọba yìí ti gòkè má jẹ́nu rí ọba jẹ́sẹ́ ni tí ń bẹ lókè márùn kan kọjá bọ́ wàláì bí ń bá ń bọ̀ lókè eré rẹ ní ọjà lé. ولا تفرحوا بما آتاكم. bábí àlífà èèyàn gun òkè lẹ́rìgì
àwọn akpọ́lọ̀ ń jẹ́ ọjà bọ̀ ọgbà pé kó wọ̀ lọ ń bẹ́ sálẹ̀. àgbákò ló ń fa fúnra rẹ̀. wàláhì tó bá já ọrùn rẹ ní ọjàlẹ̀ ọrùn rẹ wọ̀ ni. òun sì tún lè padà dìde padà. ìwọ sì ti wọlẹ̀. wala tafrahu bima atakum. wala tafrahu bima atakum. ẹni a sì gbé síwájú náà ọmọ gẹ̀ẹ́sì lùkélùké o gbọ́njà àwọn yòókù lọ. wallahu la yuhibbu kulla mukhtalin fakhurin. àánú máa ń ṣe mí pẹ̀lú ẹni tọ́lọ́ ń bá tọ́ sẹ́ńjì lé lọ́wọ́ tí wọ́n ń ṣe báyìí sórí ẹ̀ wá pé bàbá ayọ̀ ló wọlé. anakumul ọlọ́run bá wà. mariaba Allah mariaba alawaza maria sala mariaba alárẹ̀ mú alawaza. àná ọlọ́run kẹwọ́n oníṣọ́lá ẹni kọ́ ọlọ́run ṣọ̀wọ́n. alárẹ̀ mú àná kọ́ ọlọ́run kẹwọ́n oníṣọ́lá ẹni kọ́ ọlọ́run ṣọ̀wọ́n. bàbá alárẹ̀ mú kọ́ ọlọ́run kẹwọ́n bàbá oníṣọ́lá kọ́ ọlọ́run ṣọ̀wọ́n. alárẹ̀ mú àná kọ́ ọlọ́run kẹwọ́n oníṣọ́lá ẹni kọ́ ọlọ́run ṣọ̀wọ́n. bí o bá sọ̀la alárẹ̀ mú oníṣọ́lá àwọn bá ti máa bẹ̀. alárẹ̀ mú àná ọlọ́run kẹwọ́n oníṣọ́lá ẹni kọ́ ọlọ́run ṣọ̀wọ́n. yóò sọ oníṣọ́lá àlìfà ẹni ilé ayọ̀ ọlọ́kọ̀ bá ti wọ́n bẹ̀. alárẹ̀ mú àná ọlọ́run kẹwọ́n oníṣọ́lá ẹni kọ́ ọlọ́run ṣọ̀wọ́n. alárẹ̀ mú àná ọlọ́run kẹwọ́n oníṣọ́lá ẹni kọ́ ọlọ́run ṣọ̀wọ́n. alárẹ̀ mú àná ọlọ́run kẹwọ́n oníṣọ́lá ẹni kọ́ ọlọ́run ṣọ̀wọ́n. ọlọ́run bá wa sọ bàbá àlìbá oníṣọ́lá àdébẹ̀tò bẹ̀ ṣe. ọlọ́run bá wa sọ bàbá àlìbá oníṣọ́lá àdébẹ̀tò bẹ̀ ṣe. ọlọ́run bá wa sọ bàbá àlìbá oníṣọ́lá àdébẹ̀tò bẹ̀ ṣe. ọlọ́run bá wa sọ bàbá àlìbá oníṣọ́lá àdébẹ̀tò bẹ̀ ṣe. ọlọ́run bá wa sọ bàbá àlìbá oníkéwù ní bàbá àlìbá onítẹríba ní bàbá àlìbá náwó náwó ní bàbá àlìbá. ọlọ́run bá wa sọ bàbá àlìbá ìṣọ̀lá àdébẹ̀tò bẹ̀ ṣe. ọlọ́run bá wa sọ bàbá àlìbá ìṣọ̀lá àdébẹ̀tò bẹ̀ ṣe. ikú ò gbọ́dọ̀ pààyàn fún wa. ikú ò gbọ́dọ̀ pààyàn fún wa. ẹ jẹ́ ká jọ wípé àrùn ò gbọ́dọ̀ sẹ́yìn gbà kankan. àrùn ò gbọ́dọ̀ sẹ́yìn fún wa. àrùn ò gbọ́dọ̀ sẹ́yìn gbà kankan. àrùn ò gbọ́dọ̀ sẹ́yìn gbà kankan. bàbá oníṣọ́lá àlùfáà wa ìgbà ọdún kò dàbí ọdún kan. bàbá oníṣọ́lá àlùfáà wa ìgbà ọdún. anakumullah anakumullah. ọlọ́run a kú oríire. ألو قبل ما بكاء بكيت سبابة ọ̀sán àlùbáríkà àfa yìí. ليالي شفيت النفس قبل تقدمي قبل تندمي ولكن بكت قبلي فأي جليل بكاء ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ ọlọ́run ó bò ní láti rí. بكاء فقلت الفضل للمتقدم ألا قبل ما بكاء húlàlà. بكيت صبابة ọlọ́run wọlé àbábá ayọ̀lù tó wọlé ẹ̀ ní rà padà sí ibú. آمين. òdodo ọ̀rọ̀ ṣé lóòótọ́ kí wàá ní wí tí bàbá ń fi lé lẹ́nu náà ní dọ́gbọ́n wí. ẹ dákun ẹ̀yin yá wa màmá wa ọlọ́jọ́ bí ẹ jòkó lẹ̀ tó rọ ọlọ́run. ẹ dákun ẹ̀yin yá wa ẹ jòkó
ó yẹ kẹ́ lólùgbàlejò tí ọmọ bá yín gbàlejò lónìí. anakumula ẹ kí bàbá ayọ̀ lò. ألا قبل مبكاء ntọ́jẹ́nu mi ó dùn lọ́gàgà bí mo dé ẹni tí sọrú ẹ̀ pẹ̀lú bẹ̀rù ọlọ́run ẹni tí máa sọrú tí ń sọ lọ́wọ́ pẹ̀lú bẹ̀rù ọlọ́run ló wọlé àfa wa àgbà ní. أدام الله حياته bàbá ọlọ́run o adúgbò tó ọlọ́run tó wá pọ̀ mọ́ yín. فلا قبل مبكاء بكيت سبابة ẹ dẹ́kun mo fẹ́ ká gbọ́ yọ pa lọ́lọ́ padà ká tó padà sọ kankan bí a ti kú. بليل شفيت النفس قبل تندمي ولكن بكت قبلي. ولكن بكت قبلي bàbá tí ma sọrú tí ń sọ lọ́wọ́ rẹ̀. فهيج للبكاء tí wọn náà mórí tí ọ̀jẹ̀rù ọba mi mọ́. بكاء فقلت الفضل للمتقدم ẹ̀yin lẹ́ni gbogbo ẹ̀. بكاء فقلت الفضل للمتقدم ọ̀dọ̀ yìí mo dé. نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا. mo ń sọ fún yín pé bọ́lá òun bá ti ń tọ́ ilé ẹ lọ́wọ́ tí ń fi ń sàánú rẹ̀. لا تفرح. má ṣe fáàrí o má ṣàkọ o ó fi wọ̀n ẹ́ wò ni o bó o bá lò ó dáa yóò pẹ́ الله. bó o bá lò ó dáa ó lè gbà á ó ti gbà á rí nínú sẹ́sì rẹ̀ ni pé bọ́ bá gbà á bọ́ ọ bá tún wó lè dá padà ó sì gba tẹlomi tí ò dá padà mọ́. bẹ́ẹ̀ni tó lọ pátápátá. أهم يقسمون رحمة ربك ọlọ́ni sẹ́yìn lẹ́ ń pín ní abẹ́ mi. نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا. ibi mo dára mi dé wọn fọjú orí pín. Wàrà- farabalẹ̀ Akramakumullah. wọ́n ní tọ́ba yẹ kó bá ń ka 1 2 3 baba kéèkàn mi kéwú mélòó mo ké tí wọ́n fi kéwú la Amẹ́ríkà ṣé mo mọ kéwú ọ̀hún ni ṣe tiẹ̀ mọ́ pé. tí n tẹ̀sẹ̀ rẹ̀ bọ̀ sẹ̀ yìí náà kéèkàn mi àánú Ọlọ́run ni mo rí gbà Al-Mubarak أدام الله حياته. àánú Ọlọ́run lẹ rí gbà kò sì ní bọ́ mọ́ آمين. kò ní bọ́ mọ́ Al-Mubarak lẹ́kọ̀ọ́ Al-Mubarak nílọrin Al-Mubarak nìbàdàn Al-Mubarak jákèjádò àgbáńláyé Maruwa tí gbogbo wọ́n bẹ́ẹ̀ mi ṣe ń wò yín lórí Facebook èyí máa ń fẹ̀mí sọ fọlọ́n pé sásàánú wa dákun sásàánú wa torí ṣùṣubú yín ò pè wá asọ́ọ̀tì nìyẹn náà àkọsílẹ̀ tá a fi síbẹ̀ àbọ̀ ń lérò pé tó bá yọ ẹnìkan bẹ̀ wọ́n fẹ́ nìkan síbẹ̀ ni fíùsì tó bá ti kọ́ọ̀tù tẹ́ bá lẹ́ẹ̀rì inú ẹ̀ wáyà rẹ̀ ò lè ṣe déédéé wọn gbogbo bí nǹkan ti jábọ́ bẹ́ẹ̀ èwo lẹ́rí tó fi bẹ̀ tó ṣe déédéé bẹ̀ nínú kó so ó àbí kó tiẹ̀ mọ́ tó kò lè ṣe sáìsì ẹ̀. ورفعنا بعضهم فوق بعض درجات. àfọ ológo فولوغو. Hasbi Allah. máa fi sí. المبارك فولوغو. àfa ológo tó gbé oníwọ̀ mi. فولوغو توغو نيومي. ẹni ròbírò ẹ lọ́la nàbí. ẹni ròbírò ẹ̀ lọ́la nàbí. èrò wọn kò mi àjẹ́ tiwọn. èrò wọn kò mí ọjọ́ tí ìfẹ́kẹsẹ́ mi lórí. bí gangan ló pàṣẹ. aláwùrọ̀ bí gángan ló pàṣẹ. Bẹ́ẹ̀ni. tàbí ẹ̀ àwọn aláṣẹ. àwọn tàbí àwọn aláṣẹ. àwọn náà fàṣẹ sínú ayé rẹ̀. àwọn náà fàṣẹ sínú ayé rẹ̀. Al-Mubaraku àrógò ẹ lò. Al-Mubaraku àrógò rẹ̀ lò. àṣẹ ti ṣẹ tẹ́lẹ̀ gan ló ṣòro. àṣẹ ti ṣe nínú ẹ̀gán ló tóró. ẹsẹ̀ àmì ẹsẹ̀ àmì ẹsẹ̀ àmì ẹsẹ̀ àmì. Amina ya Ó ní ẹbí sábà lápò. Allah. Al-Mubarak. ورفعنا بعضهم
فوق بعض درجات ليتخذ بعضهم بعدا سخريا dákun farabalẹ̀ àfa àmọ́ kẹ́ Kùránì ń tó. ورحمة ربك خير مما يجمعون. ìran méjèèjì ń bọ̀ sọ fún ọ ìwọ tó tí ì dépò má bínú ẹni tí ń bẹ nípò Allah. má sì tọrọ kẹ́ni tí ń bẹ nípò ọjàbọ. orí wọn ò ní gbé wọ síbẹ̀. ìwọ tó ń bẹ nípò tẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ dákun má torí ń ta ṣe fún ọ ẹ yóò wá nẹ́bí. يرزق من يشاء بلا حساب. farabalẹ̀ àbá. أكرمكم الله. má torí Al-Mubarak ẹ má wo bomi má torí ń ta ṣe fún ọ kọ́ ọmọ àmọ́ pàwọn kan là gbà. àádágbà àmọ́ ni bẹ́ẹ̀ bá débi àti kúnlẹ̀ àákúnlẹ̀ ni bá a bá débi àti lóṣòó àálóṣòó ni ọlá ọgbọ́dọ̀ rúbọ ọ lójú kọ́ débi ọ ti kúnlẹ̀ kọ́ wa nàró ọ̀ ń fara rẹ̀ wá lẹ́nu ni. ààyè tẹ̀kọ̀kọ́ wà báàmì àyọlò bí n bá dé àyín níbi mo wà ń bí n bá ń sọ fún yẹn pé jáàyàn kọ́ dán wò bí mo ti ń ṣe ń bí yẹn bọ́ ṣe bẹ́ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ń lé bàbá rẹ̀ irọ́ lọ́pàá o tí n bá ilé dẹnu ọ̀nà ilé ti yín alágbá ọ̀gá lèmi o. a kò garu. dáàmú dáadáa ọ̀gá ńláńlá lèmi o. yasin o tuwali. o lè rí mi pé mò ń sá lọ sábọ̀ nbí kí n máa pàgà wo lọ́kàn kí lọ́kàn ibi báyìí ni. agara tán. ibi báyìí nìkan lọ́mọ. ibi yìí nìkan lọ́mọ tí n bá fẹ́ wọlé tí yín màá tún bí wọ́n pẹ́ sẹ́wọ́n ti jòkó pé máa báyìí tí ìṣetán mi ò ìṣetán. bẹ́ẹ̀ bá péjú ká ẹ ṣe sim ń máa tẹ̀lé bọ̀ báyìí. Allah. bá mi bí ti máa ṣe nu ìwà gara ìwà sọ fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ẹ máa kì mí ẹ rí i pé orin kan bẹ́ẹ̀ tó máa fi kì mí èmi èyí jẹ́ akọ níbí màá ní ẹ máa kì mí yà yín ibi mo ti gbó kìlọ̀ ẹ má jẹ́ yọ fíùsì mi. ibi ẹ ti dá sọ fún wa ní. àmọ́ bá débi tí mo dé gbòòrò ń jọ ọmọ ránkì tí mo wọ̀n. ẹ̀bùn bẹ̀ tẹ́ gbà. bẹ́ẹ̀ bá ṣe nǹkan kan bí ọlọ́run má jẹ́ ń rí kú má jẹ́ ń rà rẹ̀. àmín. bó ṣe kí n yọ fírí ń ó de yìí. àfi tá a bá sí nàìjíríà ló kù. wàláhì bọ́ bá pè mí lé yọ ọkọ̀ọ̀kọ̀ sanwó fún mọ́níjà mi. yasin ani mọ́níjà. ọ̀sánwó bọ́bá jẹ́ kòmbi ọ̀sánwó fájíbọ́lá sàràfà. àjíbọ́lá bàbá ti pẹ́ àwọn akẹ́kọ̀ọ́ mi abẹ́rẹ́ yìí bí mo lù wá láti bọ̀ lọ ti wá. sàmbélé. tó o bá ti ní connection tó tight yìí ní pé nọ́mbà yìí ẹni tó pè lásán mọ́níjà adéwálé àyùbá ni ọjà sí. àjọ pé mọ́níjà lòun pẹ̀lú adéwálé àyùbá. akẹ́fà kọ́ máa wọlé omi ló lò ok ẹ jogo. ẹ jogo. ẹ kú ọjọ́ bí òní. ṣe káwọn ẹrú kú dání o. ẹ yóò bá anabi kí n gbọ́. sallallahu alayhi wa sallam. Al-Mubarak ẹ ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ìwọ̀n jẹ́ kínní yọ ọmọ pọ̀ sí lọ́dọọdún ọlọ́run kẹ́yìn ẹ láwọn criteria kan tẹ́ fi prove ara yín pọ̀ mọ́ kéwu yẹmí ni mí tí ò rújú ẹni criteria tẹ́ lè fi takú àlífà pẹ́gbọ́n mi lọ jẹ́ tí ò rújú ẹ láwọn criteria kan tẹ́ lè fi tẹ̀rù àwa yìí náà mọ́lẹ̀ pọ̀ mọ́ kéwu bàbá wa lọ jẹ́ tí ò rújú bẹ́ẹ̀ ẹ gbé gbogbo yẹn jùlẹ̀ bẹ́ẹ̀ bá dọ̀dọ̀ bàbá ẹ dúró ní du ọmọ pátápátá àwa tá a tún jọ ọmọ tá a máa rákò wájú yín ká tó délẹ̀ ẹ ti délẹ̀ ìyẹn ní jẹ́ dùnú fún wa pé ọkùnrin yóò lò pẹ́. àmín. ẹ lè sámi ni. àmín. ẹ sámi kó dùn mọ́ mi. ọsẹ sẹ ẹ mọ bó ti jẹ́ ní bàmí ayọ̀ lò akílòlò ti yẹ ẹ kú ni wọn á lọ lè bí péjọ òní ó ní sẹ. Amina. ó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ni kò tí ì dé. lazilta marfu'an. ẹ tẹ́wọ́ yín méjèèjì wá mi. mata ushta da'iman. falazilta ta'lu kulla yawmin wa laylatin. gbogbo lẹ́kọ́ lórí bí ilé wa ń bí. ó de tọ́lọ̀ ń ṣe fáwa nìyẹn ẹ̀rù ń bà wá ń jọ bá mi kú. gbogbo wa ń sunkún. àyà wa ń já pé sáà sì rí ilé ìwọ̀ mọ́. Ọlọ́run bó lọ sí o.
torí tó bá ti tìlú bá ti dá méjì ọmọ kéwú ní sẹ́rí ibú bẹ̀ jù tìlú bá dá méjì ọmọ ẹlẹ́ọ̀lẹ́ wo gbogbo bí ó ti dá méjì láyé ọmọ kéwú ló sẹ́rí ibú bẹ̀ jù. wọ́n sì ń ṣe lọ dé. ẹnìkíní ó pè ọ́ ẹnìkejì ó pè ọ́. ó wá kó bí ọ́fíìsì. ó wá kó bí ọ́rìn sí ọmọ àgbẹ̀ bò ní ẹsẹ̀ kí n lo òkè àbí n lọlẹ̀ àlífọ́ ọmọ pé bí n bá rí ọ lóde lágbájá kì í ṣe ìpele ọ. ọ̀ jẹ́yàn mọ́. tọ̀hún ló sì mọ̀ pé yín gbọ́dọ̀ mọ́ rí ọ lóde mi. wọ́n fi bàbá mi ṣépè fún ọ. wọ́n fi bàbá mi ṣépè fún ọ dákun èwo ni ò tépè. dákun ilé àfọ̀sì ṣe fi lẹ̀. ilé àfọ̀sì a máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alhamdulilah. ilé yìí ń jẹ́ dùnú ọjẹ́nu wọ́n gbọ́rọ̀. alhamdulilah. láàmì al-mubarak. adamallahu hayatahu. ike ayatal kursi yìí kan fún yín. kursi yìí mo fẹ́ ké. kursi yìí kan. ṣe báyìí rí ń bí lónìí. a máa ṣe lónìí. a máa ń ṣe lónìí. torí kíni. njọ́ ti ń wá bí mo sì mo ti fẹ́ ṣe yìí rí. bó lẹ fẹ́ ṣe. àmọ́ inú mi ń dùn púpọ̀ lónìí. mo fẹ́ gbowó kursi yìí tí mo ké fún yín. ẹ̀sìn má dùn tòsí. kò sí ntọ́ kan pẹ̀lú bí wọ́n bá wù mí mo lè dúró. àní ẹ má dùn tòsí. torí inú ti ń ṣẹlẹ̀ nílé Kéwúyẹmí kò ṣẹlẹ̀ rí. èyí ti ṣẹlẹ̀ lónìí. ní dáadáa yìí. ní dáadáa yìí kò ṣẹlẹ̀ rí. ẹ break record. ẹ break record. record dáadáa. wọ́n là ń gbà mọ́ kọ́kọ́ wọ́n make record. record ni ok. ẹ ti kò sí break kò sí record kan lẹ̀ tá a lè break ẹ ni. ẹ ṣẹ̀ṣẹ̀ make record. wọ́n ní a máa jẹ gègé. nígbà mo rí pósítà náà ẹ̀rú bá mi mo ní ilé bá mi Kéwúyẹmí birthday àwọn afa báyìí. Ọlọ́run kò ṣe. alhamdulilah. èsì ìsàbùrù ọpẹ́ là ń da àbọ̀ ọ̀rọ̀ tí lérí tébù ni ìwọ́tọ̀ lẹ́yìn lọ lè máa sọ̀sọ́kùsọ. ẹ fi bàbá. Ọlọ́run kò sì bínú sí ká dúpẹ́. nǹkan ò ní dáa tó bá kéèyàn má ṣe rí ibú kó múra sí. Al-Mubarak ẹ̀ǹdẹ̀nàró àtẹ̀yìn àtàlájà Ẹniọlá Gold. àwọn dà. àtìyá wa Rashida mo fi gbogbo àpẹẹlẹ dárúkọ wọn ẹ dákun ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta dà ń bí. lẹ́ẹ̀kan náà. bámi àlífà. adamallahu hayatahu. gbogbo ntọ́lọ̀ ń ṣe fún yín lára àwọn ọmọ wọ̀nyí tínú yín ń dùn sí ẹ̀ ní kábàánújẹ́ ń bẹ̀. àmín. bàbá àlífà ṣe nǹkan kan tó wú mi lérí lónìí mi ò mọ̀gbà tí mo kí sí wọn lójú agbo. alaya daru láyé dìkúlùkì hausina. ilé Kéwúyẹmí ìbànújẹ́ ò ní wọbẹ̀ láéláé o. alaya daru láyé dìkúlùkì hausina. ìwọ tó ń ta lọ́wọ́ tí o ti jọ yóò jó fún ẹ láti sin lọ́wọ́. alaya daru láyé dìkúlùkì hausina. wàláyà gidi bisahibiki zamana. mo fi bọ́ ọ ti dá mi mébè ọ. àmín. tẹ́mi náà mà bó ti dá mi tẹ́mi náà mọ̀ mébè. àìbẹ̀ lọ́hùn. mo fa àárín èmi àti bàbá Kéwúyẹmí mébè ọ lọ. àmín. àárín náà mi ń ṣẹ́jú kan rí tí bàbá náà fi jáde láyé. ẹ bọ́lá wọn da túká. kọ́dà bàbá gbìyànjú kó mi bàbá ó tún wá pè mí pé kò lè mi fọkàn rẹ balẹ̀ ń ò bínú. n ò bínú. máa ní bá mi kíní kan ṣẹlẹ̀ ń jó ní ẹ̀rú wa ń bà mí bàbá ní. ọ̀sẹ̀ mi rí. lóòótọ́ wọn wí bẹ́ẹ̀ àmẹ́ mi o ọ̀sẹ̀ mi. n ò bínú ọ̀sẹ̀ mi. ẹ̀yìn láti parí ẹ̀ ẹni ó yé sí kò ní mọ̀gbà tó parí mọ́. Allah. bá mi ó tún wá sọ ẹni ó yé sí fún mi má sọ̀rọ̀ o àmọ́ ń lo wí báyìí ságbàgbé ẹ̀. tó wí ni. wọ́n bá dọ̀tún labọ́ ń bá ń bọ̀ bàbá dé kọ́ yàdọ̀ mi. àmọ́ ọ̀sẹ̀ mi rí. àwọn àjọ wọ yàrá. ọ̀sẹ̀ mi. wọ́n wà ní tilẹ̀kùn lẹ́yìn. La ilaha illallah. wahdahu la sharika wọ́n lah. wà á tọ́ bàbá ẹ bẹ́ẹ̀ dì ìní sọ yòókù mọ́. ala ya daru la yadkhulki huzna. ọlọ́run tó bá yẹ pé bẹ́ẹ̀ lọ bá rí tí ì fi bù mọ́ra mi tí ì fi ṣe fáàrí. ìwọ lọ sì bùn mi bẹ́ẹ̀ kẹsẹ̀ pé mo mọ̀ wá wù lójú àfa náà. ìní wà rẹ̀ tó dìsáàbù ẹ̀ ọlọ́run kásá fìfẹ́ mi sí ní ẹ̀mí ni. lẹ́yìn tẹ́ ẹ̀ mọ́ bá ti béèrè yẹn yìí. ọkú inú wà tó bà mí jẹ́ jù láyé nù Kéwúyẹmí ó tún máa lé mi kí mo ní mo ti kúrò rẹ tójọ́ mẹ́ta ni n bò lọ wà kí ni ohun rẹ ṣe wá rí báwọn. kí ló ṣe ọ́. n bá ní mo wà lẹ́ni travel sọ́kọ̀ rẹ ọ̀yọ́nu. Allah. wọ́n tún wá pè mí tẹ́ ẹ̀mẹ́ẹ̀ẹ́dógún jọ́dọ̀ mà ní mo ti wọlé ìmú ní tó mọ̀ pọ̀ ti wọlé ni. sọ ti sùn. sọ ti sùn la ilaha illallah. ọlọ́run bá kẹ́ Kéwúyẹmí. àmín. ọlọ́run wọlé rẹ̀. àmín. ẹ̀yin tẹ́ ń ṣe ìdúpẹ́ dùnú fún màmá yín lónìí ẹ tẹ́wọ́ yín. bàbá wa wọn ni ẹ tẹ́wọ́. Al-Mubarak. ẹ tẹ́wọ́. kùrùsí yìí ní nankali Kéwúyẹmí ètò gbajúmọ̀ jù nù nankali rẹ̀ jù nù bí nǹkan bá lẹ tán àni ẹ̀kẹ́ kùrùsí yìí ẹ̀kẹ́ kùrùsí yìí. bẹ́ẹ̀ yẹn ń sáré tí ń pọ̀ kakú bàbá ni ẹ̀kẹ́ kùrùsí yìí kò ní kú kò sì ní kú mọ́ ẹ tẹ́wọ́ yín ayatul kùrùsí yìí kan gbogbo abiyamọ tí ń bẹ́ ń bí ni kọ́ bá ń ké
lẹ́yìn eléyìí àmín. àní gbúrò yín lérí ìbànújẹ́. àmín. ìyá tẹ́ ẹ ṣe fún náà ò ní di ìbànújẹ́. àmín. ọlá la ilaha illallah. àmín. ọrẹ ni ọrẹ lọ́lọ́run ta yín látọ̀dọ̀ Ọlọ́run kẹsẹ pé kíní kalẹ̀ ṣe fọ́lọ́run ọkàn ta yín lọ́rẹ ẹ sì máa dúpẹ́. gbàgbé kọ́kọ́ rẹ̀ sọ́dọ̀ yín. kò jù bá ń lọ tọ́ba lọ lè wò wá kò ní ṣe wá lóore. àwa wo. àmọ́ ta wá lọ́rẹ ọrẹ tó ta yín ò ní bọ́ sọnù lọ́wọ́ yín. àmín. alimuwara. ẹlẹ́fẹ́ gbowó lẹ́ẹ̀kan. ọtún dá mi padà bẹ̀ mo ti fo bẹ̀ hùn. àwọn tí ń múra yín. Almaraki. ṣé kí n wá gbà ń tó kéde àbí ń tẹ̀. Mọ́rúwá ti wọ́ máàkì. Small but mighty. bàbá Almaraki bá wọ Ìlọrin yóò sì mí Ìlọrin títí. ìmọ̀ wa gbọ́ nù yàrá mi máa ní kéwìyà mi ní bẹ́ẹ̀nbẹ́. èèyàn kúkúrú ti pẹ́ ní gúngùn ránṣẹ́. ìyàwó ọlọ́jọ́ bí wọ́n ní 1000 kí n tó ké kùrìsì yìí náà. bàbá Túndé Arówólò Abdulmalik mo kí Al-Mukhtar kọ́ máa wọlé. ahlan bikum. ó ti parí àdúrà tí mo ń ṣe lọ́wọ́ ti gbà. Al-Mukhtar wọlé ẹni ẹ̀sà ọmọ ẹ̀sà bàbá ẹ̀sà mórí kọ́ ni orí lọ́yẹ̀ kí n máa fi gbẹ̀ yí wọlé bàbá dáadáa wòlíì Ọlọ́run. kal-ghaythi dhikruka ya habibi lam yazal. la ilaha illallah. yasqi al-quluba mahabbatan wa na'ima. no ọwọ́ kọ́ bàbá ya sayyida thaqalayni huzta makanatan. afa wa Arówólò. وما كان عايزين في نفوس عظيمة يا مسلكتم. àtúbọ̀ yìí tẹ́ ẹ rí bẹ́ẹ̀ tẹ́ ẹ jẹ́ bí yóò mì. ناجوا وسبيله صلوا عليه وسلموا تسليما. صلوا عليه وسلموا تسليما. النبي صلوا عليه وسلموا تسليما. صلوا عليه wọ́n ní kí bàbá wa Al-Mukhtar tó wọlé wòlíì ọmọ wòlíì. صلوا عليه وسلموا تسليما. صلوا عليه وسلموا تسليما. Al-Mukhtar سلام àwọn èèyàn ṣe bí عليك bàbá أكرمكم الله. àwọn èèyàn ṣe bí sàrújì ni wọ́n àmọ́ kọ́ọ̀rì jìnnà ní látọ̀dọ̀ Ọlọ́run wa. ẹ wo bí ẹ ti ń da alára gbogbo àwọn tó ń dáná pé ká ẹ má da alára ẹ wọ́n lò wọ́n pọ̀ mọ́gbà. الله. wọ́n rò bí fẹ́ẹ̀kì ni wọ́n mọ̀ pàtí lé wa ni. Ọlọ́run níjọ́ bàjẹ́ láéláé. àmín. Ọlọ́run wọlé apẹ́ngbà tẹ kéde kíní kẹtọ́ lọ́hún ṣe fún yín. àṣírí mo ti ní jọ́ tọ́lọ́mù bá ṣe tèmi tán ní tó sọ fún yín. mo wá dunnú sí i mo wá ṣàdúrà sí i. ọ̀sẹ̀ tó tẹ̀lé lọ́lọ́run ṣe tèmi náà. Allah. wàláhi tàláhi bẹ́ẹ̀ ti gbé sẹ́ẹ̀rì fẹ́ ẹ̀rí pé wọ́n kọ́mẹ́ǹtì. mo kàn wọ́n báyìí omi sì bọ́ lójú mi lọ́rùn ń tọ́ ṣe fún bàbá yìí tínú rẹ̀ ń dùn báyìí pẹ̀lú kíní tó lóun rà yìí. adúlọ̀ wọn. dákúmẹ́jọ bàjẹ́ wá ṣàdúrà mọ́ ṣàdúrà ọ̀sẹ̀ tí ó tẹ̀lé lèmi náà ra ayé kalẹ̀ kan. bàbá kò ní ìdíkà wulẹ̀ gbówó àdúrà rẹ̀ lọ́wọ́ mọ́. rárá Ọlọ́run ti san fún mi. àmọ́ wọ́n máa náwó. Ọlọ́run ti san fún mi. náwó ni wọ́n sì fẹ́ náà. Yunusa jẹ́ nǹkan. àní ẹgbówó lọ́wọ́ Al-Mukhtar ṣe gbówó. Al-Mukhtar ọ̀sẹ̀ ìdìgbà tí n bá bí àkáǹtì ní máa fi sí. ó dà ká fáwọn ọmọ kéwú. kò sí. ẹ̀yin máa gba tí sàkáǹtì. ẹ yóò bá Nabi Muhammad. sallallahu alayhi wa sallam. gbogbo abiyamọ ẹ bá ń tẹ́wọ́. akramakumullah. ọyà kùrùsíyù tí mo ní mo fẹ́ kí èèyàn mélòó ló ti sanwó ẹ̀. Ajá Arówólò olówó kùrùsíyù wọn 2000 naira. Allahu akbar. ìyàwó ọlọ́jọ́ bí àwọn náà ti ní kùrùsíyù wọn. 1000 naira. mama wa gbà oní rice àwọn náà ti débẹ̀ tó ti tán náà nu kùrùsíyù àwọn ọmọ yìí. Ìgbòho. èèyàn Sunday Ìgbòho nu ni. èèyàn ti Sunday Ìgbòho. Ìgbòho sà. Ìgbòho ṣá. Ọlọ́run yọ Ọlọ́run kó jáde. àmín. Ọlọ́run fèrè ẹsẹ̀ rẹ̀ jìn. àmín. ọmọ tiẹ̀ náà kọ́dún márùn-ún lónìí kò ní kú mọ́ ọ lọ́wọ́. àmín. ńgbà tí dunu sí tẹni ẹlẹ́ni tiẹ̀ náà ò ní bàjẹ́. àmín lè fọkàn balẹ̀. pẹ̀lú ògùn Ọlọ́run sájẹ́ kínú rẹ̀ máa dùn sí tẹni ọ́ da tiẹ̀ náà máa da. má robi sẹ́nìkan. má robi sí yẹn o kùrùsíyù tá a fẹ́ kẹ́ yìí débẹ̀ kọ́ dàníyàn tiẹ̀ náà mọ́. ìyá wa hasbi Allah tí náà ti dayọ̀. àmín. hasbi Allah. àbáwọ̀ hasbunallah. ó ti ṣe bí jí máa ṣe Ọlọ́run oníjọ́rọ̀ rẹ̀ ó dàrú. àmín. ó ní mọ̀ wí lásìkò tìrí ni ọ̀yà kùrùsíyù mọ̀ fẹ́ ké n bá ti ké wá fà
kéwù yẹmí nìyí èmi máa rí yín ipò yín sì ga ẹ má kú olójú ọ̀nà bàbá ẹ̀dùn bẹ́ẹ̀ ti dúró. ẹ̀yin méjì bá ní lẹ́mìí bàbá bàbá fẹ́ràn gbogbo ọmọ tó bí o wàláyé tí n sọ fún yín wọ́n rán mi bẹ́ẹ̀ ni ọlọ́run sì ni mo rántí lójú agbo nísìn ojú ẹsẹ̀ bàbá ní kẹ́ ẹ dúró ipò yín gánbẹ́ ìní wíjú wa lọ òdodo ọ̀rọ̀ lẹ́gbọ̀n bàbá sọ bẹ́ẹ̀ fún mi ẹ dúró tán bẹ́ẹ̀ bá ti dúró tán wọ́n máa fi rọ̀ yín báyìí ni. àmín. bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe. Al-Mubarak. ya rabbi thabbitina. alájà wa ẹni ọlá ọlárẹ̀wájú wọ́n ti débẹ̀ 2000. bijahi muhammadin. alájà wa Fasasi Rashida àwọn náà ti débẹ̀ 2000. bihaki asa minka fil Al-Mubarak basmaniyati. àwọn náà ti débẹ̀ ìyá wa jókòó àwọn náà ti débẹ̀ ẹ tẹ́wọ́ yín. ẹ tẹ́wọ́. màmá wa àgbà tí wọ́n jẹ́ màmá fáwọn ọmọ yìí ìyàwó ní rice. adamu allah wọ́n hayatahu. mọ́wọ́ wa wọ́n fi sáà ní jẹ́ mọ́wọ́ tó fún ní ká fi kàsí ńlá kò ládàásà lọ́tọ̀. ẹ sì gbà. alásàlátù àti bíi aláwọ̀ ìkẹ́ àtọ̀lá jíjẹ yín wọ́n ní káwọn ọmọ yìí mọ́ kún bá wọn lọ́wọ́. àmín. sámi àmín. kọ́lá wọn sì máa rẹ̀yìn. àmín. àdúrà náà kárí gbogbo wọn bẹ́ẹ̀. àmín. ìyá Lukman náà ti dé Ayatul Kursi. bismillahir rahmanir rahim. allahu la ilaha illa huwa al-hayyul qayyum la ta'khuzuhu sinatun wa la nawm lahu ma fi as-samawati wa ma fi al-ardi ma dha alladhi yashfa'u 'indahu illa bi idhnihi ya'lamu ma bayna aydihim wa ma khalfahum wa la yuhiquna bi shay'in min 'ilmihi illa bima sha'a وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. ń gbọ́ ọmọ wa bílẹ̀mù mi kó ṣe bí bẹ́ẹ̀ de wọ́n ń ṣe kéwùgbé mi ò sọ̀rọ̀ débi bẹ́ẹ̀ de ẹnu mi ọgbà yìí ni bàbá mi tẹnu rẹ̀ gbà lóde yìí àwọn ni wọ́n mọ̀ ń tán báyàwó ní bẹ́ẹ̀ de sọ ẹbí agbára mi mọ̀ ní subhana rabbika rabbil izzati amma yasifun salamun alal mursalin alhamdulillahi rabbil alamin. báwo lẹ sàròyé kankan mọ́ ibi à ń lọ náà ni adé yìí bàbá àgbà kí gbé mi látò dídì Ìlọrin ẹ ṣeun adamallahu hayatahu. akíyín púpọ̀ gan ni o bàbá àgbà kí ẹmí kíyín adamallahu hayatahu. bàbá kí ẹmí tàná kíyín radiyallahu bàbá kí ẹmí ta'ala tòmí anhu. náà kíyín bàbá kí gbé mi ẹ dákun ẹ sáà rà dìde àwọn tí wọ́n ṣàdúrà fún ilé mi kíyín ni kọ́lọ̀ ń wọlá bọ́lọ̀ ti fẹ́ ẹ sáà rìn mi àti yín ọlọ́run fìfẹ́ ẹ síbẹ̀ púpọ̀ púpọ̀. ọlọ́run kò ní fi yín bà wá nínú jẹ́ àmín ya Allah. kò sì ní fi yín kò ní fi pa wá lẹ́kún àmín. nínú táwọn lékewuyẹmí tá náà ní fi ń ṣe fáàrí lékewuyẹmí pé a lékewuyẹmí product rẹ̀ ni bàbá wa kí ó gbè mí ọlọ́run ní pa yín mọ́ alójú láyé láyé àmín. bàbá wa kí ó gbè mí àwa kí ẹ̀mí mọ̀ padà ṣàdúrà yín bàbá àgbáyé ló máa ṣàdúrà yín àánú kùmọ̀lá ọlọ́run jẹ́ àríyìn pẹ́sà ibi àlọ́ náà la dé yìí